ọmọ ṣẹ́gun ni ó ilé ọmọ ọlọ́jọ́ bí onítú ti yá ó ẹni pàtàkì tí ń ṣọjọ́ bí lọ́jọ́ tèmi ni mo kúkú ń kó bẹ̀rẹ̀ fún ẹni re aṣíwájú re aya re òbí re mẹ́tọ̀ ọ̀rẹ́ ó yẹ mo ní alábàárìn rere mọ́ lóhùn ẹnu tèmi lọ́lá Elédùmarè kúkú ní kú mọ́ wa lọ́wọ́ táwa lẹni tí mò ń pè ní ó ìdí àbíọ́dún àdùnní ó ó yẹ mo ní mọ́ ń gbọ́ dídùn ẹnu tèmi ní lọ́lá Elédùmarè ọdún èyí ò ní já ṣe mọ́ lórí òkè èèpẹ̀ ajá bàbá mi Àbáyọ̀mí Àyìndé ṣe bẹ́ẹ̀ ni mo kúkú ké sí Adénípẹ̀kun ó yẹ mo ní mọ́ ń dàgọ́jọ́ gọ́jọ́ lọ́lá Elédùmarè ikú tó yàwó nípa yín lọ́lá bàbá mi òkè ọmọ bàbá mi ti ń jẹ́ Bello Ọ̀nàsànyà ọmọ Àdíjà tún mọ́ ń gbóhùn ẹnu tèmi dáadáa màmá tó bí Olúwa ṣeun fún mi lọ́mọ tó fi Indianapolis ṣe bùgbé mọ́ ń dàgọ́jọ́ màmá Olúwa fún mi láyọ̀ Adénípẹ̀kun aya Thompson ó yá mo ní mọ́ ń dàgọ́jọ́ gọ́jọ́ lọ́lá Elédùmarè oníròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ ó yá mo ní aládùn ní ó ọdún èyí tẹ̀ ṣe lọ́lá Elédùmarè kò ní jáṣe mọ́ torí ìgbà ọdún láyé ẹgbẹ̀rún ọdún láyé ọdún kan náà kúkú ní lọ́lá bàbá mi òkè ó yá mo ní gbogbo Olúwa lànà family wọ́n ní ṣe yín pẹ̀lẹ́ Omínúgà family ńkọ́ ní ẹ ti ṣọdún ọdún nínú ẹ ó ṣe mí nínú owó nínú ọlá nínú ẹkú balẹ̀ ọ̀rọ̀ gbogbo Ọ̀nàsànyà family wọ́n ní kí yín dáadáa gbogbo Kazeem family ní àṣẹ ìṣètúnṣe lọ́lá bàbá mi òkè ó yá mo ní ọkọ rẹ pàtàkì ó yá mo ní èjìká rẹ ẹnìkejì rẹ adé orí rẹ ó wà ní ìsárédélé bàbá tó bí ọlọ́mọ Àbáyọ̀mí Àyìndé Adénípẹ̀kun ní ìsárédélé bèbè tó wò ọ́dẹ́gbà ó yá mo ní mọ́ ń gbọ́ bí mo ṣe ń korí kìlẹ̀ àwọn bàbá ti ẹni ìkẹ́nẹ́ èrèké ṣàníbi owó gbèsò nílé bàbá tó bí ọlọ́mọ ìkẹ́nẹ́ èrèké ooo níbi owó gbèsò mọ́ ọ̀dà gọ́jọ́gọ́jọ́ ìran bàbá yín ó yá mo dé ẹ̀yin lọ́ máa fún ẹ fọṣọ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ àrùkù bọ́jọ́wú kẹrù ó bọ́jọ́wú ṣàníyín mọ́ ọ̀dà gọ́jọ́gọ́jọ́ lọ́lá Elédùmarè kúkú ní kú mọ́ wa lọ́wọ́ ọmọ dúró kọ̀bá lóde Rẹ́mọ ọmọ àfigbá ńlá buwọ́ kérò yàwá bùnà ọmọ ajínigbùjọkùjọ wọ́rú ọpìlẹ̀ ọ̀rọ̀ ọmọ sọyìn ọmọ eriwo ọmọ ẹdúkù mẹ́dẹ́ṣà ni wọ́n porí kìdé bàbá tó bí yín lọ́mọ gangan ẹ̀yin lọ́ máa káṣọ sílẹ̀ kẹrù ó bọ́ lọ́ṣẹ ẹ̀yin lọ́ máa dúró má dé ńlá ọmọ dúró mọ́sù pẹ̀dìyẹjẹ ẹ̀yin lọ́ máa ládìyẹ òkòkò mọ̀gà eléyìí tí fojoojúmọ́ yé bí awó kìngbìngbè ẹ̀yin lọ́ máa dìyẹ gbòrògbò òpó lélẹ̀ ara orókùn ara ọ̀rẹ́dìyẹ ẹ̀yin lọ́ mọ́ ń ṣe ní ọ̀yọ̀yọ̀ ń yọ ọ̀yọ̀yọ̀ má yọ pọ́n tí ń ṣe ní olè pani ọmọ onígbò má dé má dé ọmọ onígbò máwọ̀ ó yẹ mo ní bàbá mi ó máa ń gbóhùn ẹnu tèmi ní Àbáyọ̀mí Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ́ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ já ni wọ́n porí kìdí àwọn ọkọ̀ tó fẹ́ ọláyà ọmọ ẹlẹ́ni àtẹ́ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ẹ̀yin lọ́mọ olóbì kan fọwọ́ra múndíá lọ́mú ẹ̀yin lọ́mọ obì kan tí ń sọ lẹ́yìn kúnlẹ̀ bàbá yín òbí ò bá bọ́ sí ní lápò kí n sọ́dọ̀wó kí n sọ́dọ̀mọ èyí tí ò bá bọ́ sí ní lápò ẹ̀yẹ kò ní fi jẹ ó yẹ mo ní màmá mi ẹ ti ṣọdún ọdún èjì náà ojú yín ò ní fọ́ etí yín ò ní di apá yín ò ní rọ gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé ní ọmọ ìjọ ní gbogbo ẹbí ló wọ́n sọ wípé happy birthday to you happy birthday to you ìyáàfin Idiat Abíọ́dún Adénípẹ̀kun aya Àbáyọ̀mí Àyìndé Adénípẹ̀kun mama Olúwa ṣeun fún mi mama Olúwa fún mi láyọ̀ gbogbo ẹbí Olúwa lànà gbogbo ẹbí Ọ̀nàsànyà gbogbo ẹbí Kazeem àtẹbí Omínúgà náà sọ wípé a ṣe ìṣètúnṣe láṣẹ Èdùmàrè many more years to celebrate. Baba.
bàbá mo yìn ọ́ o bàbá. O ṣeun bàbá lágbára. Bàbá. Alágbára ti gbókè. Bàbá